ṣẹlẹ̀ happen. Wọ́n ní bàbá Tinubu ń sá lọ, ṣé ti gbọ́? Wọ́n ní bàbá Tinubu máa tún sá lọ síbo, ibo náà sá lọ, ṣé France, UK. Bàbá Tinubu ò lè lọ Amẹ́ríkà, wọn ò sá lọ Amẹ́ríkà. Ọmọ rẹ̀ mi lè. Ibo lẹ sá lọ? Bàbá Tinubu ẹ̀ lè sá lọ. Wọ́n lè máa sá lọ. Kí ló dé tẹ́ fẹ́ sá lọ? Ṣé olórí ogun máa ń sá ni bàbá Tinubu? Ṣé olórí ogun máa ń sá ni? Olórí ogun ò kì í sá náà, kò kì í ságun. Ogun mà dé o. Ṣé ọ̀rọ̀ Nàìjíríà ti dójú ẹ̀ ni? Bó tiẹ̀ worst to that situation, mo trust in Nigeria government. Àwọn onísàn kankan síta. Ìgbà tí Trump ti fi powerful message ránṣẹ́ sí àwọn ọmọ US tó wà Nàìjíríà, mo ti mọ̀ pé wàhálà kan máa ṣẹlẹ̀. Lọ́rọ̀ kan ṣá, wọ́n ní joint efforts, joint forces, both home and abroad. Wọ́n ti múra tán nísìn láti ṣe kíni, láti attack Nàìjíríà back to back. Wọ́n ní àjálù oríṣiríṣi á máa ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó máa fi ara ní aráàlú, tí ara ò ní ro okùn, ara ò bá ti ro okùn, ó di dandan kò ní ro ẹdìyẹ. Wọ́n ní ìnira yìí máa pọ̀ débi wípé àjálù bí left, right, center, front, back, everywhere ó máa fẹ́ kọjá agbára bàbá Tinubu. At the end of it, wọ́n dẹ̀ máa lépa láti gbẹ̀mí bàbá Tinubu. Èyí ló máa wá mú President Bola Ahmed Tinubu nígbà tí gbogbo ẹ̀ bá ti lọ́lù. Tó bá wo situation tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ insecurity, má yẹ kó yẹ lẹ́nu at any moment from now. Wọ́n á ti hijack Nàìjíríà. Ẹ kàn rí pé wọ́n á take over Nigeria as a country ní south, ní north, everywhere. Lẹ́ẹ̀kan. Bóyá ìgbà yẹn ni bàbá Tinubu á wá sá lọ, because àwọn Fúlàní rẹ̀ wọ́n ti yarí wípé ibi tọ́rọ̀ ìbá fẹ́ já sí kó já sí. Tí Trump bá máa wá kó máa bọ̀, anybody tó bá fẹ́ wá kó máa bọ̀. Wọ́n ti gbà láti sọ Nàìjíríà di military battleground. Ibi tí ọ̀rọ̀ ń lọ sí nìyẹn. Wọ́n wá ní àwọn Fúlàní o pé wọ́n rí wípé the way tí bàbá Tinubu ṣe ń ṣe tó yẹ ń ṣe ìjọba ẹ̀ tó yẹ lọ ẹ̀, tí ó bá fi lè hold election next year, kò sí bó ṣe lè ṣe plus or minus anywhere, rigging or no rigging, wọ́n ní bàbá Tinubu máa win ní second term. Wọ́n ò sì fẹ́, torí tó bá máa ṣe second term tán, bàbá Tinubu ò ní gbé ìjọba fún Fúlàní. Ẹ̀dẹ̀ mọ̀ ipá àwọn Fúlàní ò fi power ṣeré. Kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni. Orí bóyá àtàkì lórí ọ̀rọ̀ insecurity, wọ́n rán anybody pẹ̀lú gbogbo bí President Trump of America àti Israel àti gbogbo wọn ṣe sọ pé wọ́n bọ̀ wá fún wa ní support ní Nàìjíríà. Wọ́n rán yẹ èèyàn ìgbà yẹn ganan wá yí pin. Ṣó ti rí pé ó ń lọ bó ó ti ń dé, ṣó ń ba. So àwọn Fúlàní wọn ò fi power ṣeré. Wọ́n ní bàbá Tinubu there is possibility kó má gbé ìjọba sílẹ̀ tó bá parí second term, and for that reason kò gbúdọ̀ sí election. Àti wípé wọ́n lépa ẹ̀mí bàbá Tinubu. Wọ́n ní Ghana ni bàbá Tinubu máa sá lọ. Mo ní ìjì sọ fún yín, ẹ ǹjì sọ. Wọ́n ní Ghana. Ẹ rò pé France, wọ́n ní kò ṣe France o, kò ṣe Faransé, UK. Bàbá ò lè lọ US. Ghana. Mo ń jí sọ fún yín. Okay, kò sí wàhálà. Nǹkan tó ń wà online sí nìyẹn. Wá gbọ́ lẹ́nu wọn fúnra wọn láti Ghana. This thing, Nigeria. Okay. Nigeria people, there's a catalyst that I'm working on right now, trying to bend the time if possible. Because Nigeria will be gone. The country will be divided. They will take out the president. The president will run away to Ghana. Our current president, John Dramani Mahama, will give him a place to sleep. He's the only one that will save his life. If he doesn't save him, they would have killed him over there. It's not an easy journey that is coming to hit Tinubu, Ahmed Bola Tinubu in Nigeria. If they have anything to do, they should prepare themselves right now, because his ministers are about to chop money that will shock everybody in the country. The country, they will not allow. Even prior to election, they were already rallying. People were being beaten. People were under pressure before the election itself began. So they were under a lot of fight over there, because there's going to be a big blow and they will end up killing some people. Now, after that angle, he should be cautious, because his entire council, they are the ones that were finishing him. So that's the first one. Àwọn ọmọ Ghana ni wọ́n sọ̀rọ̀ yẹn o. Wọ́n náà ti prepare ibi tí wọ́n máa hide bàbá Tinubu sí, ṣùgbọ́n in case nǹkan tá à ń sọ tí gbẹgẹdẹ bá ti gbiná tán, tí gbogbo ẹ̀ lànà kẹ̀kẹ̀wò. Tó já sí wípé Nàìjíríà máa pín. Bí President Trump bójú òun ló máa wá pín. Kí bàbá Tinubu ṣe èyí tó máa ṣe. Kí ẹgbẹ́ iyì yẹn ẹni kò ṣeé ṣe, ọ̀pọ̀lọpọ̀ náà bọ́ síta, wọ́n ní Nàìjíríà ò lè pín. Bó máa pín bí ò ní pín, kó ní kálukú bá tiẹ̀ lọ. Gbogbo wa ti jọ wà lẹ́nu ẹ̀ báyìí. Ẹ jẹ́ àjọ máa bá bọ̀, ẹni bá bá lọ báyìí, òun ló bá kú. Ṣé o mọ̀ wípé kì í ṣe yẹn nìkan?
wọ́n ní President Trump kò like President Bola Ahmed Tinubu rárá débi tó máa like ìjọba ìkojú ayé eye service ló ń ṣe. Ipe ẹ̀kan náà President Trump akọ̀dédé yí bírí ni against Tinubu. Wọ́n á dẹ̀ wá bọ́n ṣe máa gbé President Bola Ahmed Tinubu kò wá ṣe bàbá Tinubu nìkan o. Àìmọye president ní Africa bẹ́ẹ̀ òun ni wọ́n ní Trump tó ń bọ̀ wá ṣe kí ni fatatutu rẹ̀ ìdí wọn. Ẹjẹ́ adébẹ̀ pa. Trump is working against Tinubu. He will remove some African presidents. Okay. The leader of INRI Evangelical Spiritual Church, Primate Elijah Ayodele, has cautioned that U.S. President Donald Trump could move against some African presidents, including Nigeria's leadership. In a statement released by his media aide, Ayodele said the United States is not acting in favor of President Bola Tinubu. No matter what Tinubu is doing now, Trump will come around against him. America is not coming to help you, but to remove you, he warned. He further advised Nigerians to monitor academic institutions and security agencies across several states, including Abuja, Lokoja, Benue, Kogi, Edo, Ogun, Katsina, Adamawa, Kano, and Sokoto, citing potential attack. Ohun tí wọ́n jẹ́ kó yé wa bí ni wípé President Trump ò like anything tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ against insecurity inú Nàìjíríà kì í ṣe pé torí ìfẹ́ tó ní sí Tinubu. Ta ló sọ fún yín wípé wọ́n torí ìfẹ́ bàbá Tinubu ni Trump ṣe ń ṣe nǹkan tó ń ṣe? Ta ló sọ bẹ́ẹ̀? Wọ́n náà ń paráàlú ó come to our aid. Ṣé torí Tinubu ni? No now. Anyway, ẹ tún wá sọ wípé President Trump pé along the line tí gbogbo rògbòdìyàn bá bẹ̀rẹ̀ tá à ń wí ẹni Trump máa change ní ìṣẹ́jú kan against bàbá Tinubu. Gbogbo ẹ̀ náà lẹ sọ síbí àti kàfáyé ẹ ti fetí gbọ́. Wọ́n wá tún sọ paríparí ẹ̀ o wípé kì í ṣe bàbá Tinubu nìkan ni President Trump tó ń bọ̀ wá fún ní Áfíríkà. Àìmọye àwọn African president ni President Trump tó fẹ́ yọ kúrò lórí àpèrè. Ṣé bàbá Primate Ayodele hallelujah dádì mi ṣàlàáfíà lẹ́wà ẹkú iṣẹ́ ọlọ́mọ àná ti sà tó jẹ́ sí wípé ẹ̀yin sọ wípé President Trump máa yí bírí mọ́ Tinubu lọ́wọ́ á yọ wọ́n kúrò lórí àpèrè àbí okay àwọn ti Ghana ní bàbá Tinubu ó máa sá wá àwọn ti ń prepare ibi tó máa hàìdí bàbá sí gbogbo ẹ ti dojúrú bí ẹsẹ̀ télọ̀. Èwo ni wọ́n wá rò báyìí kí ló fi inú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣorí bí insecurity ó ti take over gbogbo Nàìjíríà. Má yẹ kó yẹ ẹ lẹ́nu pé ẹ̀kan náà lálálù kùtùpá wò ń di whole of Nigeria kọ́lọ́n kó ṣàṣàláàbò lórí gbogbo wa kọ́lọ́n kó máa bá wa ṣọ́ yín ni kọ́lọ́n kó bá mi ṣàánú yín lé kó má jẹ́ kó pa yín tán ní rárìn pẹ́sẹ̀ sí ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ o kíní tá à ń wí. Àwọn sínétọ̀ wa ti ń wà átíìfù a kú oríire o ayọ̀ abára tíntín mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi mo yọ̀ fúnra mi mo yọ̀ fún yín. Àwọn sínétọ̀ wa ti ń wà átíìfù nínú áùsì yàmọ̀ pọ́n máa ń kú ẹnu ní nítorí ìjọba bàbá Tinubu wọn lè sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti ń sọ̀rọ̀ sókè nígbà tí wọ́n wo ikú sínétọ̀ ń wo ikú ikú sì ń wo sẹ́nétọ̀ wọ́n wá rí i pé ikú ti dé àjàlú bẹ̀bẹ̀ ẹni orí yóò dilé. Àwọn sẹ́nétọ̀ lẹ́kìtì ti fariwo ta o tẹ́rọ́rìsì ti ajá kẹ́kìtì. Ẹ má gbàgbé nǹkan tí Primate Ayodele sọ wọ́n ní gbogbo school any gathering area kan church mosque gbogbo ẹ̀ Ogun State Ọ̀yọ́ everywhere wọ́n ní kẹ́ máa get ready fáwọn ará bí. Senator ti pariwo ẹgbàwá Afẹ́nifẹ́re ti kariwo bẹnu Afẹ́nifẹ́re ń pariwo senator ń pariwo mi ìbò làwọn fẹ́ bá yàrá ìjágan kò tiẹ̀ yé yàn mọ́. Afenifere lament wave of terrorist kidnapping banditry in Southwest call for urgent action. A sọ fún wọn ẹwà tí ọdún ta ti ń pariwo ẹ ṣeun jàre Afenifere ẹ̀yin náà ti sọ̀rọ̀ sí ìwòyí láàárọ̀. Pan Yoruba socio-political organization Afenifere has raised a fresh alarm over rising cases of kidnapping and violent attack in the Southwest. It warned that the region is gradually becoming under siege by terrorists and bandits. The group urged governors in the region as well as security agencies to intensify efforts to rescue communities from the grip of criminals, elements, and terrorizing residents. Lọ́rọ̀ kan ṣá ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí àwọn senator sọ lẹ́kìtì ó ti di woro sí wo
ro ọ̀rọ̀ yẹn dé wọ̀. Mr. Speaker, honorable colleagues. Mr. Speaker, I would give an abridged version because of time. The House notes the growing wave of kidnappings, killings, and violent attacks in several communities within the Ekiti North 1, Ikole-Oye Federal Constituency, particularly within the Okeako, Ipao, Irele, Itapaji, Iyemero, and Ijowa axis of Ikole local government. Further notes recent reports of kidnapping incidents along the Okeako, Ipao, Irele corridor, where criminal elements operating from nearby forests abducted residents, farmers, and travelers, thereby creating widespread fear and insecurity within the local population. Aware of a particular disturbing incident in late February 2026, in which a middle-aged woman was reportedly abducted, sexually assaulted, and killed by kidnappers in their journey area, after which the perpetrators demanded a large ransom together with illicit drugs and other unusual, dehumanizing items before the release of victims. Mr. Speaker, I would abridge by going straight to the resolutions. The House urges the federal government through the Nigerian Police Force, the Nigerian Army, and other relevant security agencies to immediately intensify security operations in the Okeako, Ipao, Irele, Itapaji, Iyemero, and neighboring communities in the Ikole local government and Oye local government of Ekiti State. Call on the Office of the National Security Advisor to coordinate a joint security operation involving relevant security agencies to identify and dismantle criminal camps operating within the forests around Ekiti, Kogi, and Kwara border axis. Mandate the House Committees on Defense, Army, Police Affairs, and National Security and Intelligence to engage with the relevant security agencies to ascertain the steps being taken to address the situation and report back to the House within 4 weeks. Bẹ́ẹ̀ ṣe rí pé sínétọ̀ ti fariwo bẹnu ọ̀rọ̀ yẹn ti dójú ẹ̀ kó lè mọ̀. Tẹ́ bá wá rí nínú Èkìtì ńbẹ̀ wọ́n ti hijack Èkìtì. Òun lẹ gbọ́ tí àwọn Afẹ́nifẹ́re sọ wípé wọ́n ti hijack gbogbo ilẹ̀ Yorùbá already. Tí wọ́n ń béèrè tó ń bẹ àwọn gọ́vnà kí wọ́n invite gbogbo àwọn security organization ilẹ̀ Yorùbá tó dúró déédéé kí wọ́n tètè lọ kojú àwọn pípù yìí kómi tó tẹ̀yìn wọ̀gbí gbogbo ilẹ̀ Yorùbá lẹ́nu. Ẹbẹ́ gbé gbogbo àlàyé fídíò tí mo máa ń ṣe fún yín òun ni wọ́n sọ nínú house tó ń kà yẹn tí senator yẹn kà ní house wípé ìyá àgbàlagbà lẹ́kìtì wọ́n kidnap ẹ̀ wọ́n rí bọ́bọ̀ ìyá títí ìyá fi dákẹ́ ìgbà tó tún máa ní pé kán wá gbé òkú ìyá wọ́n tún demand fún millions àti oríṣiríṣi nǹkan ìgbà tó tún máa kó yẹn lọ àwọn tó tún kó lọ wọ́n tún kó lára wọn wọ́n dá wọn dúró wọ́n tún kidnap wọn pé kán lọ mú virgin wá that is situation ní Èkìtì gbogbo ilẹ̀ Nàìjíríà ó ti di ti terrorist. Ẹ jẹ́ àtúbọ̀ máa kà síwájú nǹkan tí Afẹ́nifẹ́re sọ. In a statement issued by its National Publicity Secretary, Jare Ajayi, the organization said Yoruba people were increasingly alarmed by the frequent reports of kidnapping, killing, and attack in several states in the region. According to the statement, the concerns stem from near daily devaluation of human life in parts of the southwest, where kidnapped victims were reportedly subjected to brutal treatment, while some were killed even after ransom demand. Afenifere cited several incidents in Ondo State where churches, police stations, homes, and highways have reportedly come under attack by armed groups in recent times. Ṣùgbọ́n inú ayé ìlàjọ wà. Afẹ́nifẹ́re complain báyìí pé terrorist ti hijack Ondo. Senator lẹ́kìtì ní terrorist ti hijack Èkìtì. Governor, executive governor Ondo State, Orimisan Lucky Ayédatiwa ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní Ondo State. Ó ní Ondo State is safe. Ó ní ṣebí wọ́n kàn kidnap yín ni, it's just a minor issue. Mo rò wípé statement yẹn lásán yẹ kẹ́ fi comment kẹ́ fi bá ti ẹni yìí kẹ́ fi bá ti governor jẹ́. Interview yẹn lásán yẹ kí ẹ̀yin olóríire Ondo State kẹ́ ti ya sí gboro kẹ́ bójú wèrè jẹ́. Wọ́n kidnap àwọn tó jẹ governor lé lórí ó sọ wípé kò sí big deal wípé kò sí terrorist attack kankan ní Ondo State. Kí ló wá dé àjẹpẹ́ Afẹ́nifẹ́re parọ́ nìyẹn? Ẹjọ́ ta ló wá parọ́ nínú Afẹ́nifẹ́re àti Ondo State governor? Ṣé dẹ̀ mọ̀ wípé ẹ̀yin aráàlú ẹ kìí fẹ́ kó sọ̀rọ̀ sí governor yín?
tẹ́ bá ti jẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń dákẹ́ ni àti táìpù gan á máa bà yín lẹ́rù ẹ fẹ́ sọ̀rọ̀ against wọn kọ́ má bà wá mu yín àbí kò sí wàhálà àtijọ́ tó ti gbẹ́rà ìlú ṣe gbọ́ pọ́n gbé gọ́fúnà wọ́n gbé ọmọ ẹ̀ wọ́n gbé fámìlì ẹ̀ máa dákẹ́ lọ nothing happen. Ẹ jẹ́ kí gbogbo wa ká àbòsí ni mí ìrírú wa rí Yorùbá bọ̀ kí ló dé gan-an tí Yorùbá yẹn láìka àbòsí àti láìka àbòsí jù kí ló dé ìyẹn nìkan náà tún kọ́ lórí ọ̀rọ̀ insecurity ni bó lè lọ yàgò ṣebí Ondo náà ti gbà lọ àbí Èkìtì wọ́n ti gbà Ọ̀yọ́ state ẹyọ àṣírí àwọn ọlọ́pàá tún lọ́yọ̀ọ́ àṣọ ọlọ́pàá Ọ̀yọ́ state ń ṣiṣẹ́ pẹ̀lú terrorist ni pẹkẹlẹ arúgbẹjẹgbèsè tániyàn sàn àṣọ ọlọ́pàá Ọ̀yọ́ state àti terrorist àṣẹ 5 and 6 ni wọ́n àṣẹ kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà mi ìrírú eléyìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ jáde ní jóbèlè ní ṣé jóbèlè ní Ìbàdàn tẹ́ ẹ pariwo síta wọ́n ní ọwọ́ bá terrorist wọ́n dẹ̀ ṣe nǹkan tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ní ká ṣe wọ́n bá ṣe ọmọlúwàbí ni ẹ̀rọ ọlọ́run ayẹ̀rẹ̀ mi bú máa ṣọ gbàtẹ́tì inú ti fọ́ títa ògbọ́ràn mọ́ náà bá gbé terrorist tán wọ́n tọwọ́ bà náà bá lọ fà á lọ́lọ́pàá lọ́wọ́ ìgbà tó wá yá omi ọjọ́ kejì lọ́lọ́pàá bá ní wá ń bí jàre wọ́n kọ́ ṣìdánù máa bá tiẹ̀ lọ́lọ́pàá tó lọ́ máa jí wọn gbé lọ́pàá tó bá fẹ́ pa èyí ni àwọn aráàlú ni wọ́n gbọ́ ni wọ́n bá sọ di wèrè mọ́ ọlọ́pàá lọ́wọ́ o wọ́n ti taruwo bọ́ ní oṣù bá ń sọ fún yín látijọ́ ẹ̀ ó ti ń wọnú akíyẹmí ara dígbẹ́dúgò ẹ̀ńtàbọ̀dì tẹ̀lé mi wá wò. We are here live in Jubilee. Please, youth of Oyo, this is right time. We need to stood up and we come united and make everything proper. The police are not our friends. They are the one killing us. How will on earth we arrested a bandit last night, and before you knew this morning, they avoided releasing him. God's grace, I will handle the security arm. Not only handle the security arm, I will lead the troops to battle across the length and breadth of this country. Ṣé ti rí báyìí? Ṣé ti rí nǹkan tá a jọ ń sọ? Ṣé mo yọ ọdún tá a ti ń pariwo yìí? Tá a bá wá bọ́ sí ìta tá a wá sọ wípé Nigeria government ló ń paráàlú. Wọ́n á ní ká mórí wá ká fọrùn sílẹ̀. Wọ́n á ní àṣẹ ló ń gbàbọ̀dé tí ìjọba bàbá Tinubu. Ẹ̀mí àwọn èèyàn là ń sọ yìí. I love my people. I genuinely love my people. Kí ló dé? Wọ́n kọjá yé wọn. Wọ́n náwó sí nǹkan tí ò kàn wọ́n lórí ilẹ̀ bàbá wọn. Everybody live normally. Tá bá wá sọ pé government ni ṣé àrísọ òun lè rí ìbáyìí sìn. Okay, ọwọ́ aráàlú bá terrorist tó ń pa wọ́n tó ń jí wọn gbé. Àwọn náà wá ṣe pé ìyá àwọn fẹ́ fi ọmọlúàbí wọn ò fẹ́ fọwọ́ ara wọn ṣèdájọ́ ẹ̀rọ lọ́hùn ara mi bù máa ṣọ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí ó ti ń ṣẹlẹ̀ tá ti pariwo láti jọjọ́ yìí pé ká máa ṣé ó yẹ káwọn náà tún gbé lọ́bẹ̀ okay wọ́n ṣàgbé terrorist wọ́n lọ hand over ìfọlọ́pàá wípé okay o gẹ́gẹ́ bí ọmọlúàbí o àwa ń òbé lọ Nàìjíríà o ọwọ́ ti bà terrorist eléyìí ó yẹ ìgbà ẹ bá wa ṣèdájọ́ fún ẹ bá wa béèrè lọ́wọ́ wọn wípé ìjọ́ wo ni wọ́n ti arrest terrorist tó ti persecute wọn. Àbálọ àbábọ̀ ọlọ́pàá máa release terrorist o. Náà wọ́n máa release wọn because ọlọ́pàá ti gbàbọ̀dé nílẹ̀ Yorùbá àmì ti gbàbọ̀dé. Yes, àbí ó dẹ̀bẹ̀ ni pé gbogbo àwọn fídíò tí à ń ṣe àti àwọn àlàyé ẹ kàn ń gbọ́ dànù ni àbí ọ̀pọ̀lọpọ̀ yín ò ní interest. Okay, ọ̀rọ̀ àgídìgbò òun nìkan ló kàn yín àbí kò sí wàhálà ẹni tó bá wà láyé ló ń gbọ́rọ̀ lọ ságídìgbò. À ń sọ pé ká du ẹ̀mí àti dúkìá ẹ fẹ́ gbọ́. Ó ti wà okay, kò sí wàhálà. Ṣé aráyé ọlọ́pàá ilẹ̀ Yorùbá ọlọ́pàá tó pledge tó gbaṣẹ́ tó ń gba sálárì tó pledge o wípé òun máa ṣe ìdáàbòbò fún dúkìá àti ẹ̀mí wa. Ọlọ́pàá ilẹ̀ Yorùbá ò máa dáàbòbò dúkìá àtẹ̀mí ọmọ Yorùbá mọ́ o. Terrorist ló máa kù tọ́lọ́pàá ilẹ̀ Yorùbá máa dáàbòbò ẹgbà wá o. Ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ ṣàánú. A nídìí orúkọ ọlọ́pàá yẹn àwọn ọlọ́pàá tó involve àti picture wọn ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ because mo ṣe bó lè ti ń gbósìn àwọn Oǹdó ti pariwo síta
terrorist ti hijack ibẹ̀, Èkìtì wọ́n ti hijack, Ọ̀yọ́ wọ́n ti hijack, Kwara wọ́n ti hijack, Kogi wọ́n ti hijack, inú Èkó wọ́n pọ̀ bìbà ń bẹ̀, customer dáadáa nìyẹn kọ́kàn bẹ̀rẹ̀ ní yìí ní. Ibo la fẹ́ bá yàrá ìjà? Ọlọ́pàá ti gbàbọ̀dé, ọlọ́pàá ti gbàbọ̀dé terrorist against aráàlú nílẹ̀ Yorùbá ẹ gbà wá ọwọ́ àṣírí ọlọ́pàá tún ní Ọ̀yọ́ state o. Àwọn ọlọ́pàá yẹn ti gbowó lọ́wọ́ terrorist yẹn nìyẹn o. Àbíkẹ́ Gumi ti pè wọ́n láti north. Ẹni tó pa ẹ̀yin aráàlú jàre, ẹni tí wọ́n pa àbẹ́ ẹni tó ń jí gbé ó kàn jìyà lásán ni, kò sí justice. Ṣebí nǹkan tá à ń sọ fún yín nìyẹn. Gbogbo gọ́fúnà pátápátá ni wọ́n gba security vote billions of naira yàtọ̀ fún àwọn owó míì. Kí ló dé tí àwọn gọ́fúnà south west tí wọ́n dákẹ́ mímímí tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé tó bá ti pa yín tán press release ni a ti sọ fún yín wípé gbogbo wọn fi yín make owó ni. By now mo expect pé ó yẹ kí ẹ̀yin aráàlú tó bá jẹ́ wípé ẹ̀mí yín gangan ó wúlò fún yín, ẹ̀mí yín jẹ́ iyebíye sí yín, ẹ ò ní extra ẹ̀mí míì tó bá ti pa yín. Torí ìrí tí mò ń rí ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn. Mò ń rí yín bẹ́ẹ̀ ni wípé ó dẹ̀ pé extra ó níbi kan tán ti ó láwọn kan tán wà assured yín wípé anybody tó bá ti panu yín wípé ibì kan wà tán máa ti lọ gba another ẹ̀mí extra ẹ̀mí wọ́n á wá dá padà sí yín lára. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé kò yẹ kí gbogbo ẹ̀yin aráàlú kẹ́ ti shut down by protest kẹ́ shut down gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ pariwo lé gbogbo gọ́fúnà lé lórí kí ló dé tí wọ́n gbẹ tán pa yín dànù. Gọ́vnà wà ń bẹ̀ ó ń gbowó látọ̀dọ̀ federal láti protect ẹ̀mí yín àti dúkìá yíyẹ tí wọn ò náwó yẹn wọ́n ń kó pamọ́ fún àǹfààní ara wọn. Àwọn tó wá ń pa yín terrorist wá ń pa yín, ọlọ́pàá tún gbowó lọ́wọ́ terrorist wọ́n tún fi wọ́n sílẹ̀. Nǹkan ti ṣe ọmọ Yorùbá. Anyway, mo sọ tèmi mo dẹ̀ gbìyànjú tèmi o ká lè wí nípa tèmi pé mo ṣe wọ̀nba tí mo lè ṣe gbogbo wa. Now, my beautiful meaningful people, mo need the support yín o. Ọ̀nà wo ni Dara gbà ní the support yín lórí Lenfi app? Yes, gbogbo àwa tá wà in abroad pátápátá tó bá fẹ́ send owó sílé sí àwọn family, friends and loved ones. Bá mi use Lenfi app yìí kó bá mi download ẹ̀ lórí Google Play Store kí o wá lo code mi Yeye Dara òun ni code ti tèmi kó fi send owó yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní tó ti download app yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní send ẹ̀ bẹ̀rẹ̀ ó kéré jù láti 100 upward wàá gba £10, €10, $10 bẹ́ẹ̀ lọ. Ṣó wá rí Lenfi app yìí ó wà faster ó dẹ̀ wà reliable. Àwọn òun ṣe app tó máa download sí tó máa send owó tí wọ́n ní tètè rí owó yẹn gbà nínú ilé tó máa fi phone disturb ẹ̀ ní kíákíá ní ìṣẹ́jú àkàn ní ìṣẹ́jú àáyá wọ́n ti rí owó wọn gbà. Kí ló tún wá dúró fún? Má gbàgbé o láti lo code mi Yeye Dara bá mi support brand mi. Gbogbo yín tẹ́lẹ̀ fẹ́ fún Dara ní nǹkan tí ẹ mọ̀ ọ̀nà tẹ́lẹ̀ gbà fi fún mi tádẹjọ wà labroad any part of the world tó bá wà bá mi use Lenfi app kó bá mi send owó sílé fún gbogbo family ọ̀rẹ́ ẹbí ará. Má gbàgbé láti lo code mi o Yeye Dara. Orúkọ tèmi ò yí padà Yeye Dara Kòwé ni mò ń jẹ́ kókókó. Má sì gbàgbé láti drop comment ẹ. Bye for now. Ire kàbìtì. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ó bọ̀ jẹ́ tì.